Alhaji Oriyomi ó ti padà ṣàlàyé in tó gbà lérò nípa ọ̀rọ̀ tó sọ nípa bí Peter Obi bó ṣe kí Olubadan tilẹ̀ Ibadan yìí tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ yìí Rashidi Ládọjà. Ó ṣàlàyé bóyá ẹjẹ́ àjọ gbọ́ in tí Alhaji Oriyomi tó tún sọ nínú live program rẹ̀ ibi tó ti ṣàlàyé in tó gbà lérò àti àwọn tó ń bú lórí ọ̀rọ̀ Peter Obi. Bóyá ẹ gbọ́ in tí Alhaji sọ èèyàn níbi ìṣẹ́jú àyà sí àsìkò tá a wà yìí. Ó yẹ máa bá wa ká lọ kẹ́ subscribe. Mi ò dẹ̀ wá mọ ebi tí ẹ̀ mọ rísì tán ṣe ń bínú rárá. Àwa ò bínú, àwa ò já rárá. Ẹ̀yin obedient. Kí ló dé wá obedient? Ẹ jẹ́ kórúkọ ìròyìn náà. Ọmọ gidi máa ń wà obedient ni. Ọmọ tó bá farabalẹ̀ wá calm, á létí gbọ́, á dẹ̀ ní àyàgbàṣe. Gbogbo èyí tẹ́ ń sọ yìí kò ká wá. Àwa ti sọ ní tá à ń sọ, ní tá a fẹ́ sọ lásán yẹn. Tẹ́ bá tún ṣe mí ìjọ mi tó bá tún jẹ mọ́ ká sọ̀rọ̀, á tún sọ̀rọ̀. Gẹ́tẹ̀ tẹ́ bá tún ṣe mí ìjọ mi tá a bá tún fi pé ó yẹ ká sọ̀rọ̀, á tún sọ̀rọ̀. Tẹ́ bá dẹ̀ ṣe dáadáa náà, á sọ pé ẹ ṣe dáadáa. Àwa tí wọ́n tà sọ, àwa ti kúrò bẹ́ẹ̀ nìyẹn. Èèyàn bá àwọn fogún ọdún sọ, èèyàn bá àfọgbọ̀n oṣù sọ, èèyàn bá àsọdọ̀rọ̀ òṣèlú, ìbá yé èèyàn, ìbá àmọ́ yé èèyàn. Làákàyè yìí Ọlọ́run ló máa ń fún yàn o. Kò ń ṣe ìwé o, kò ń ṣe exposure o, kò ń ṣe wọ́n bí mi lé ọgbọ́n o, àbí wọ́n gba ìmọ̀ nílé ìmọ̀. Làákàyè yìí Ọlọ́run ló máa ń fún yàn. Alákọ̀ọ́kọ́ tí mo kọ́ fẹ́ clear ni pé àwọn kan sọ pé ọmọ Yorùbá ó tún support obedient láti borí Yomi. Kò lè yóò ṣe ìjà ẹlẹ́yàmẹ̀yà o. No. Ọmọ Yorùbá tó bá rí tó wrong nínú nǹkan tí mo ṣe, ó lè bú mi náà. Ọmọ Ìgbò tó bá sì rí nǹkan tó right nínú nǹkan tí mo sọ, ó lè support mi. Kì í dẹ̀ ṣe ìjà òṣèlú. Àwa ń sọ pé kò tẹ́ wa lọ́rùn ni. Nígbà tá a lọ wo bí Obi ṣe kí èèyàn kan tó jẹ́ ọba tó pè ní father figure, ṣùgbọ́n tó pe ọba tí father figure rẹ̀ yẹn tá a sì wo èjì ẹ̀ tó sì pe ọba tiwa ní my brother, tí wọ́n sì fi ń wé Àtíkù, tí wọ́n fi ń wé Tinubu, for the fact pé Tinubu contest president, Tatiku contest, Tobi contest at the same time, kò sọ wọ́n di ẹgbẹ́. Kódà kó jẹ́ pé Tinubu àbí Obi àbí bàbá gan fúnra wọn kábíyèsí Olubadan of Ibadan àtàtíkù kan jọ contest at the same time ni. Kò sọ gbogbo wọn dẹgbẹ́, kálukú mẹgbẹ́ wọn. Àtún wá jàṣẹgbẹ́ ń bì. Àwa ń sọ nǹkan táwa rò bó ṣe yẹ kó rí nígbà tá a rí bó ṣe kí èèyàn kan níbì kan. Làwa ń wò pé tí ẹ bá sọ pé wọn ò gbọ́n mọ́, kí ló dé tí wọn ò kí èèyàn tiwa náà bá ṣe kí tiwọn. But I give kudos to Obi. Yeah, I give it to you, sir. You did well. Honestly, you did well. Ní làákàyè, ẹ lọ́pọlọ, ẹ̀dẹ̀ mọ̀ tẹ́ ẹ ṣe. Kí ló ṣẹlẹ̀? Kí la tún fẹ́ kẹ́ ẹ ṣe? Ẹ ti ní ẹ̀mí láti insult Olubadan. Ẹ ti ní ẹ̀mí láti insult Olubadan. Ẹ sọ pé ká Ìbàdàn go to hell. Ẹ sọ pé kí Yorùbá go to hell. Ẹ sọ pé even ẹ sọ pé kó Oriyomi gan go to hell. A jẹ́ pé ẹ̀yin ìnìyá òròmọdìẹ. Àwọn ọmọ tí wọ́n bọ́ sórí afẹ́fẹ́ tí wọ́n ń fọnú fìrì bígbà màálù gbé mọ́ngòrò, àwọn ní òròmọdìẹ. Àwa sì ní àwòdì. Àwa náà ní àṣà. Ní Yorùbá fi ní òròmọdìẹ ọ̀màwòdì, ìyẹ́ ẹ̀ ló mà sá.